ẹ káàbọ̀ sórí ètò wa tí a mọ̀ sí Ògúnlọ́gọ̀ èdè Àyàn, níbi tí a ti máa pẹ̀kẹ́lù ọ̀pọ̀lọpọ̀ èdè Àyàn, àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tàbí àṣàmọ̀ tàbí òwe tí àwọn onílù máa ń pa, bóyá lójú agbo ni o, bóyá níbi tí wọ́n ti ń ṣe àṣeyẹ kan tàbí ìkejì ni o, tí a sọ pé a ó máa mú wá fún yín lóòrèkóòrè tí ẹ sì máa gbádùn rẹ̀, tí ẹ̀yin náà ó sì máa gbọ́ ohun tí à ń fi ìlú sọ lórí awọ. Àkọ́kọ́ lónìí ni afẹ́fẹ́ yẹ̀yẹ̀, tí àwọn kan rò pé èdè Àyàn fún ìbáwí ni. Kì í ṣe èdè Àyàn fún ìbáwí. Èdè Àyàn fún ìdánilárayá tàbí ìdápárá tàbí kájọ máa ṣe ẹ̀yọ síra wọn. Òun ni afẹ́fẹ́ yẹ̀yẹ̀ wà fún. Ẹ jẹ́ ká lọ gbọ́ dáadáa ná. Afẹ́fẹ́ yẹ̀yẹ̀, afẹ́fẹ́ yẹ̀yẹ̀, ayé ẹ má ṣàfẹ́fẹ́ yẹ̀yẹ̀ sí wa mọ́. Afẹ́fẹ́ yẹ̀yẹ̀, ewé ọ̀dán ṣe jù bẹ́ẹ̀ lọ, ẹran ló fi jẹ. Afẹ́fẹ́ yẹ̀yẹ̀, ayé ẹ má ṣàfẹ́fẹ́ yẹ̀yẹ̀ sí wa mọ́. Afẹ́fẹ́ yẹ̀yẹ̀. Nígbà tí àwọn onílù bá lu ìlù yìí, ohun tí wọ́n fi ń ṣe náà ni pé wọ́n fi ń dàpárá, wọ́n sì jọ máa ṣe ẹ̀yọ, wọ́n jọ máa dára wọn lára yá. Kì í ṣe ìjà rárá tọ̀, kì í ṣe ìjà ó. Bí òwe yẹn bó ṣe jẹ́ nìyẹn. Tí a bá rohunkóhun tí ẹ bá tún fẹ́ béèrè, ẹ̀yin ṣàkọ́ sábẹ́ fídíò tí ẹ ti wò tán yìí, a máa dá yín lóhùn. Tàbí pé ẹ sì fẹ́ bá mi sọ̀rọ̀ lórí aago mi 08038427239. Ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, tàbí ohunkóhun tí ẹ bá tún fẹ́ béèrè, ẹ máa rí mi bá sọ̀rọ̀ lórí ibẹ̀. Orúkọ mi ò yí padà, Àyàn gbayì bàtà ńlèmí jẹ́, ọmọ tí Olódùmarè yọ́nú sí. Ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. Bye bye. I love you. Bye bye.